mo ṣalábàápàdé fídíò kan lórí ayélujára. Kọ́kọ́rọ́ alátẹ lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, omi sì ń bọ́ lójú mi. Ẹ wà ní kí ló fà á. Wọ́n lọ tọ́jú bàbá yìí. Nígbọ̀n tọ́jú rẹ̀ tára rẹ̀ yá. Wọ́n wá mú ọmọ ọdún 13, 13 years old. Wọ́n fẹ́ fún ẹni tó tọ́jú bàbá. Ìtẹ́ni ló ń fẹ́ gbànú. Nígbà ọmọ wa ṣe 16, lọ́mọ wá lòun ò lè fẹ́ bàbá mọ́. Tí ìbá ṣe wípé a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, a kọ́kọ́ ní ìfọmọnìyàn sí o. Yálà ó jẹ́ Kristẹni, Mùsùlùmí ni ọ́, oníṣẹ̀ṣe ni ọ́. Humanity wa ó ṣe kókó. Ó ṣe kókó o. Torí bó ló ṣe fi ọmọ ọdún 13 ṣe pàṣípààrọ̀ wòsàn. Tó sì máa dàyà dé ọmọ ọdún 13, ìrọ̀ ọmọ rẹ̀. Ọmọ wa pé 16 years ló lòun ò ṣe mọ́. Wọ́n wá wò pé bó ni ó ṣe sọ pé òun ò ṣe mọ́. Ẹ jẹ́ á máa ṣe dáadáa o. Nítorí òní kọ́, nítorí ọ̀la ni o. Ẹ dákun kí wá ni bàbá ń fi yàtọ̀ sàn tán fipá bá ọmọ kéékèèké lò pọ̀. Ẹ jẹ́ á máa ṣọ́ra o. Ì tí ń pọ̀ jù o. Ìyún kan Ọlọ́run púpọ̀. Wọ́n sẹ́ndì fídíò kan sí mi. Kódà mi ò lè wò ó. Tẹ́ ẹ bá rí bí bàbá ń ṣe dàgbà tó, bọ̀dá ni kí n kọ́kọ́ kúta lákọ̀ọ́kọ́. Ọmọ tó fi sọ́dọ̀ ọmọ ọdún bíi 6 ni ó wá ní kí ọmọ ká ẹsẹ̀ rẹ̀ méjèèjì sókè. Ó wá fi kíní abẹ́ rẹ̀ ó fi há ọmọ ń dì. Ọlọ́run ló ní ó tètè rí. Ìbá bá yí ọmọ ń jẹ́. Sórí ìwọ tó bímọ tó lè mójútó, àánú rẹ ló ṣe mí jù o. Especially fídíò yìí ó wà fẹ́yìn tó bá jẹ́ wípé ẹ wà ní abroad tẹ́ ẹ fọmọ sílé. Make sure wípé ò ń gbọ́ wọn ọmọ rẹ lóòrèkóòrè o. Ó sì ń béèrè ìbéèrè tó bá tọ́, ó ń béèrè lọ́wọ́ wọn o. Then make sure wípé ẹni tó fọmọ tì, ẹni tí ń bọ́ mójútó ni kí yàrá ó mọ̀ bá di ọ̀nà méjì. Kò sáǹfààní nínú owó tó wá lọ. Tí ọmọ tó tún fi ilẹ̀ tó ti torí wọn wówó lọ, tí wọn ò bá tún wá jámọ́ nǹkan kan nú ayé, àbí tán bá tún bọ́ ọba ayé wọn jẹ́, kò sáǹfààní ń bẹ o. Bí ìgbà téèyàn bá ṣe àṣedànù ni o. Ọlọ́run ò ní jẹ́ gbogbo abiyamọ ṣàṣedànù. Fídíò ẹlẹ́ẹ̀kejì kódà kò ṣe post ní bá ṣe post ní ìbá post ẹ̀. Wọ́n tiẹ̀ ti bá yé ọmọ eléyìí jẹ́, ẹ̀jẹ̀ kún ara rẹ̀ ní yánnayànna. Ọmọ kékeré ni tí wọ́n ń sunkún. Ọ̀nkú lágbájá ni mo trust ẹ̀. Kódà bí ọkọ rẹ bá ń wo àwọn àwa kan, mọ́ trust ọmọ rẹ pẹ̀lú rẹ̀. Òye ọba ẹ̀ ní ìsìn. Mọ́ trust ọmọ rẹ pẹ̀lú rẹ̀ o. Tó bá ti mọ̀ pé ọkọ eléyìí ọkọ ni kì í sí ọkọ o. Kọ́rọ̀ rí ó mọ̀ bá padà já sí ẹkún o. Ọmọ obìnrin ìwọ̀nba ní o. Ìwọ̀nba lọ́gbọ́n láàyè pẹ̀lú ọkùnrin mọ́ o. Àbúrò mi ni, ẹ̀gbọ́n mi ni ọ̀nkù. Ó tí rí ibi tí ọ̀nkù ti ń fipá bá ọmọ kíní rẹ̀ sùn. Ọ̀rọ̀ lọ́rọ̀ bí a fi ṣàríkọ́gbọ́n o. Ayé ò ní fọ̀rọ̀ èmi àti ẹ̀ ṣàríkọ́gbọ́n o. Alájùbẹ́rù iná o. Ẹ bá like, comment, share o. Ó dàbọ̀.